ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n wà ní ìsìn pàápàá jùlọ àwọn tí ò sí nílé ọkọ tàbí tí wọ́n ti fẹ́ ọkọ míì, ìyà gidi tí kìí ṣe kékeré ló ń dojúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ilé ọkọ. Tẹ́lòmíì bá ròyìn àgàgà àwọn tó ti lọ́kọ kan tẹ́lẹ̀ ṣùgbọ́n tí kádàrá ò ṣe wọn lórí ń bẹ̀, bóyá ọkọ ó jẹ́ pé Ọlọ́run ni o, bóyá ọkọ bá obìnrin míì lọ ni o, bóyá ìjà kan ló ṣẹlẹ̀ ni o, tọ́ wọ́n ní fẹ́ kó ń bi òmíì tí wọ́n rí tí wọ́n wà ń bẹ̀ nítorí pé wọ́n máa rò pé àti gbọ́ ṣé ká máa kà á fáwọn ni wọ́n máa farada kí wọ́n mọ̀ pé àwọn ní aláṣejù gbogbo nǹkan tó bá rí ń bẹ̀. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà ìkà làwọn ọkùnrin, àwa ọkùnrin míì tá a bá fẹ́ wọn. Àgàgà àwọn tó bá gbé ọmọ tí wọ́n ti bí tẹ́lẹ̀ tí wọ́n bá gbé lọ sílé ọkọ tuntun, àwọn lójú wọn máa ń rí jù. Èmi ò sọ obìnrin míì wọn kò gbádùn, kò wúlò, bó ti wulẹ̀ kọkùnrin míì ò fìfẹ́ hàn sí tó yóò máa fi àṣejù bọ̀rọ̀ ara ẹ̀ jẹ́ ni. Ṣùgbọ́n àwọn kan wà tìfẹ́tìfẹ́ ni wọ́n fi fẹ́ ọkùnrin yẹn náà dẹ̀ mọ̀ wípé wọ́n ti bímọ tẹ́lẹ̀ ṣùgbọ́n torí pé ó mọ̀ tọkùnrin yẹn dẹ̀ jẹ́ ìka ọkùnrin tí ò lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀, yóò wá máa fojú obìnrin yẹn àtọmọ rẹ̀ ráre. Yóò ti máa wò ó pé kò ní fẹ́ kúrò kán má bàa kà fún un. Ọ̀dájú nírú ọkùnrin bẹ́ẹ̀. Bẹ́rù bá ń ba obìnrin tó bá fẹ́ jáde pé ọmọ òun wà nílé pẹ̀lú ọkọ tí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ tí ò rí ọkùnrin yẹn bíi bàbá gidi sí ọmọ tó fẹ́, má rò lẹ́ẹ̀mejì láti fi rú ọkùnrin bẹ́ẹ̀ lẹ̀ o. Má sọ pé wọ́n bọ̀ ọ̀ká àbí wọn ò ní bọ̀ ọ̀ká. Ṣé rí ọkùnrin tí ó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ tó ń fìyà jẹ ọmọ ìyàwó ẹ̀ tí ò tọ́ bíi tarẹ̀, bí àdúrà ru ọkùnrin bẹ́ẹ̀ bá ń gbà fúngbà díẹ̀ ni. Ó lè máa gbà fúngbà díẹ̀ ni. Àìmọye ọkùnrin tí ó máa gbá ọmọ ìyàwó ẹ̀ lójú, yóò máa gbá mú, yóò máa tìka bọ̀ lójú. Ó nígbàgbọ́ wípé kì í ṣe òun ń bì. Ṣùgbọ́n tó o bá ń ṣe bẹ́ẹ̀ nígbà tó o yan ìyá rẹ̀ lọ́rẹ̀ẹ́, kò ní fẹ́ o, kò ní kó wá bọ́ nílé o. Kí ló dé tó o fìfẹ́ hàn níta tó wá wọlé tán tó wá fi ìkórìíra bá òun àtọmọ ẹ̀ gbé? Kí láǹfààní ìfẹ́ tó sọ pé o ní síyá ṣùgbọ́n tó o ṣe tá àti gbọ́ bùkátà bó ti wulẹ̀ kó kéré wọn, tàbí tó o ṣe tá àti fi ìfẹ́ bá ọmọ náà lò tó jẹ́ pé àlùpàmọ́kù ló fi ń ṣe? Kí láǹfààní ẹ̀? O kórìíra ọmọ, aláìdẹ ẹ̀dá ni ọ́. Ṣégé ìyà ló ń kọ̀wé sí lọ́wọ́ Ọlọ́run torí pé àwọn ọmọdé tó ń wò yẹn kì í ṣe gbogbo èèyàn tó èèyàn bá bí fúnra ẹ̀ nìkan ló lè ṣe ní láǹfààní lọ́jọ́ alẹ́. Àìmẹ́ni èèyàn tá a mọ̀ tó jẹ́ pé ọmọ ìyàwó wọn ló padà jẹ́ èèyàn jù nínú àwọn ọmọ tó nǹkan bí tó sì fàwọ́ àwọn ọmọ tiẹ̀ sókè. Fi wá aláìdá ìdálẹ̀. Nǹkan míì tó bá wù kó máa ṣe lórí wọn gan kó máa ṣe fún ìyá ọmọ yẹn. Òun fo oúnjẹ lẹ̀ o, òun fi gbá lẹ̀ o, òun fàwọ́ lẹ̀ o. Ṣùgbọ́n tó o fìfẹ́ bá ọmọ náà lò tó jẹ́ pé àlùpàmọ́kù bí ojú ìyá ẹ̀ bá ti pòfírí, ọmọ tí ò lè sọ̀rọ̀ tó bá ń dàgbà bọ̀ tó jẹ́ pé inú wàhálà pé ìgbọ́kànsókè, my daddy is coming, he will beat me, tí ó sì mọ̀ pé wọ́n kọ́ bàbá wọn. Ọmọ tí ò tí ì gbọ́njú tó bá jẹ́ pé irú wàhálà bẹ́ẹ̀ lọmọ yẹn ń dàgbà sí nínú ẹ̀, ìbínú Ọlọ́run wà lórí ẹ̀. Mo sọ lẹ́ẹ̀kan o, mo rí ọkùnrin tó máa ń tìpa bọ ọmọ ọdún 3 tíyàwó rẹ̀ gbé wá fẹ́ nínú. Tí ìyá bá ṣèèṣì jáde wàhálà ni. Lọ́jọ́ kan nìyá fẹ́ jáde tó ṣe bẹ́ẹ̀ pé òun ti jáde lọ tó gbọ́ ìgbé ọmọ tó padà ojú wíńdò ló ti rí àrà tí ọkọ rẹ̀ ń fọmọ ẹ̀ dá. Lóòótọ́ bàbá yìí ń ṣojúṣe, kí láǹfààní ojúṣe tó ń ṣe?
ìdùnnú wo ìfọ̀kànbalẹ̀ wo ló ń fún ìyá ọmọ yìí, ìbágbépọ̀ wo ló ń fún, kí ló fẹ́ k'Ọlọ́run ṣe fún ẹ, kí ló fẹ́ kó ṣe fáwọn ọmọ ẹ. Ó rọrùn, ó bẹ́tà kó o má fẹ́ ìyá ọmọ yìí, kó o má fẹ́ rárá, kó o filẹ̀ sí ààyè ẹ̀ k'Ọlọ́run gbé aláàánú dìde fún un. Yé sọmọ ọlọ́mọ dìdàkudà àtàláàbọ̀ ara o, ìtò ń ṣe ọ̀dà o, ìka ọkùnrin ni ẹ.